Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún àánú àti ààbò rẹ̀ lórí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Mo wá kí àwọn ìyá wa fún àyájọ́ tòní, èyí tó jẹ́ àyájọ́ fún àwọn ìyá wa káàkiri gbogbo àgbáyé, Mother's Day. Mo kí wa pé ẹ kú iṣẹ́ àdúrótì àwọn ìran wa ní àyájọ́ tòní tó jẹ́ ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí ewì tó sọ wípé ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Dájúdájú àwọn ni adùn iyọ̀ ayé tó wà káàkiri àgbáyé. Bí ò sí àwọn ìyá wa kò sí ọmọ bíbí, bí kò sì sí ọmọ bíbí kò ní sí ẹnikẹ́ni lórí èpè ayé. A gbóríyìn fún ẹ̀yin ìyá wa. Ẹ kò ní kú, ẹ kò ní rùn, ẹ kò sì ní mọ sàárè ọmọ láyé. Ẹ máa pẹ́pẹ́pẹ́, ẹ fi ewu parí, ẹ sì fèrèkì jòbì. Ire àti ìgbádùn orílẹ̀-èdè Yorùbá á jẹ́ titi yín àti àwọn àrọ́mọdọ́mọ yín. A kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú àjọ̀dún àyájọ́ tòní. Ẹ̀mí yín á ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè. Mo wá tún kí ìyá wa náà, ìyá alálùbáríkà, ìyá ìrọ̀rùn ló bá dé, Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá fún àjọ̀dún tòní o. Mo kí wọn wípé Ọlọ́run á dá wọn sí tọmọtọmọ títí ìparí ayé. Mo wá kí àwọn ọmọ ogun wa tó wà láhàámọ́ wípé kinní kankan ò ní wọ́n ṣe. Mo mọ̀ dájú ni wípé nǹkan kan ò ní ṣe wọ́n. Mo wá fẹ́ fi àsìkò yìí gba àwọn ọ̀dọ́ wa níyànjú wípé kí wọ́n má ṣe jáde ìwọ́de kankan gẹ́gẹ́ bí a ṣe ti sọ tẹ́lẹ̀. Lórí ti ìjọba Nàìjíríà lábẹ́ ìṣàkóso Tinubu àti àwọn gómìnà rẹ̀ pẹ̀lú àwọn òṣèlú wọn, wọ́n ti rán àwọn ọ̀dọ́ síta lórílẹ̀-èdè wa láti wá dá yánpọnyánrin sílẹ̀ lórílẹ̀-èdè Yorùbá wa. Èyí tó jẹ́ ara àwọn ìgbésẹ̀ tí ìjọba Nàìjíríà ń ṣe tó ń dá ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n sì ń jẹ́ tí à ń kó jọ tí a sì fi ń ṣọwọ́ sí àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé. Ní kòpẹ́kòpẹ́ yìí, ìkéde máa jáde lọ láti sọ fún wa gẹ́gẹ́ bí ìgbà àti àkókò tí a máa jáde síta láti wá fi ẹ̀dùnnú wa hàn, láti wá jó, láti wá yọ̀, kí olórin kí ó bẹ̀rẹ̀ orin, kí oníjó kó ṣọwọ́ ijó gẹ́ngẹ́, kí onílù kó gbélù, tí a sì máa jó káàkiri gbogbo ìpínlẹ̀ méjèèje orílẹ̀-èdè Yorùbá wa. Kí gbogbo wa kí a jáde lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin láti wá fi ẹ̀dùnnú wa hàn káàkiri tí ìpè bá ti dún. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé pẹ̀lú gbogbo ìdènàdéwọ̀ yìí tó ń fa súnkẹrẹ fàkẹrẹ, èyí tí kò dá wa dúró iṣẹ́ wa rárá, à ń bá iṣẹ́ lọ ní pẹrẹwu lórí ṣíṣí ìbodè fún oúnjẹ kó wọlé ní ọ̀pọ̀ yanturu sí gbogbo ìpínlẹ̀ méjèèje orílẹ̀-èdè Yorùbá. Ètò ìlera ọ̀fẹ́ fún àwọn arúgbó wa, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo àwọn ọmọ wa láti jẹ́lé ó sinmi títí lọ dé ilé ìwé gíga àkọ́gboyè àkọ́kọ́, títì tó jágere, iná mọ̀nàmọ́ná tí kò ní ṣẹ́jú, ìṣiṣẹ́ ṣòwò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, iṣẹ́ ṣíṣe lóríṣiríṣi lórílẹ̀-èdè wa fún gbogbo àwọn ènìyàn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láì dé ìnàpẹnu, mo fẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ ń lọ lórí ìwé ìrìnnà àti owó ilẹ̀ wa. Ní báyìí, mo dánu dúró ná kí Ọlọ́run alágbára kí ó bùkún àwọn ìyá wa fún àyájọ́ tòní, kí ó sì bùkún àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP.
iṣẹ́